taking time to stand up to the children. When I am to do this, I come to the children. There is no God who is acceptable. I want to enter the by my name, I want to know. I shouldn't say my first part. I shouldn't go in the hand to this or this one hand to 2 men to 2 men. The same as the South of Sister and not presenting him. Hallelujah. And I said that the South of Sister and then you put your story. Hallelujah. The Son of the Infamous Story. It is something that we are trying to do. That time the other day, we can say, we are able to identify the reality. We don't know this is not good. It followed the line seven. It followed the seven.
Wọ́n kù sí ilẹ̀ ìṣàbí. Yes. Wọ́n ní pọ̀lọ́mọ̀ ìṣàbúlẹ̀ ìṣàbúlẹ̀ àwọn ọmọ bí wọ́n sọ̀rọ̀. Bọ́tà ìṣàbúlẹ̀ ṣàṣà. Bọ́tà sọ pẹ́lí ní ìdílé ọ̀gbẹ̀ ṣẹ́bù. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tí ìṣùpá lọ́wọ́ náà kọ̀. Wọ́n lè lè máa kọ́ ọ̀nà àwọn ọmọ ìṣòwò àwọn ọmọ ìṣòwò. Wọ́n lè lọ́ba àdúgbò tó kọ́ ọ̀nà tó kù ìṣùpá àlàbá. Àwọn máa ń bẹ́ láti tó ṣe fún ìwé ìṣòwò. Wọ́n yẹ kó tẹ̀lé kẹ́nyí àtà. Àwọn lè ní pàtà láwọn ọmọ ìṣòwò àlà. Nínú ọkọ̀ tó kọ́ ọmọ náà ìṣẹ̀lẹ̀ tàbí kọ́ lè ṣe ìṣòwò àwọn. Wọ́n ní tẹ̀lé kẹ́nyí àtà yá bí mọ̀. Bẹ́ẹ̀ni ìṣòwò ìlà àbúrò ìyẹn kẹ́rẹ́ ẹ̀kọ́. Wọ́n yẹ kúlẹ̀kúlẹ̀ ìtọ́sí ọmọ ìbùdó kúlùkù. Ìtẹ́sí kúrọ́sì bíbẹ̀. Wọ́n yẹ kúlẹ̀ ìtẹ́sí. Ìtẹ́sí wọ́n ẹ̀ka ẹ̀hún ẹ̀kúlùkù ẹ̀hún ẹ̀mọ̀ náà. Wọ́n yẹ kí bàbá yẹ kẹsẹ̀ ìhùn. Títí kẹsẹ̀ ń bá ní ìhùn. Ó bá yẹ sẹ́wọ́n ìhùn ní àtẹ́yẹ ọ̀pọ̀. Ẹgbẹ́ ìhùn ìhùn ìhàlẹ̀. Ìyá àtà ayé fún àlẹ́jà ní. Ìlà tẹ̀lé ilẹ̀ yẹ ọ̀pọ̀ ìṣúná ní ìhùn. Wọ́n á tẹ̀lé púpọ̀. Wọ́n yẹ sọ̀rọ̀ sẹ́lẹ̀ ní sábẹ́ ní. Yàtọ̀ kọ̀fúlẹ̀ lọ́nà máa tẹ́. Kọ̀fúlẹ̀ lọ́nà bá ti kọ̀fúlẹ̀ ní bẹ́ẹ̀ kọ̀fúlẹ̀ ní kúrú. Ó fẹ́ ní ìṣòro ìṣòro. Wọ́n ti máa ń tún bí náà kúrú rẹ̀ náà. Ìwọ́n ní kọ́ sí wọ́n sì wù fún ààrẹ. Kúrú rẹ̀ ní kọ́ sí wọ́n ti ká. Báwo ṣe máa ń tẹ́sẹ̀ ń tàdé? Wọ́n máa ń tẹ́ ìjọba ìjọba fún kúrú ní sọ́tà rẹ̀. Ìgbúra ìṣòro. Wọ́n
Thank you.
This is going to be the